Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. The Arole Oduduwa and Ooni of Ife, Ooni Adeyeye Enito Ogunwusi Ojaja II, has condemned the recent midnight attack in Igangan town, Oyo State, by some suspected criminal herdsmen, during which many lives and properties were lost. This was contained in a press statement made available to journalists on Monday by Director of Media and Public Affairs at the Ooni's Palace, Comrade Moses Olafare. Ooni Ogunwusi, who blamed the successful perpetration of the invasion on the negligent management of security intelligence, described the attack as devilish and provocative. He added that such dastardly acts, if allowed to continue unabated, will ruin the unity and prosperity of Nigeria. The most worrisome part is that there was a tip-off recently by the Oyo State Chairman of Amotekun Security Corps, General Ajibola Togun, raising an alarm that some foreign Fulani herdsmen and bandits have perfected plans to invade communities in Southwest. How was this intelligence handled? Such an attack, in which victims credibly trace some perpetrators from a particular section of the country, is capable of disintegrating this country. That is why those behind it must be smoked out of their jungles and dealt with accordingly. There is no better time than now for robust security measures, because the security of lives and properties of Nigerians is the basis upon which government is being constituted. We Yorubas are disciplined people and law-abiding but not fools. We are prepared to defend ourselves without resorting to anarchy. The African foremost monarch, who is the natural head of the Oduduwa race worldwide, said the invasion is a height of criminality which must not go without strong consequences for the perpetrators. Àṣírí èéfín tó ń sọ lọ́wọ́ gan lára àwọn ìsọ̀ tí wọ́n sọná sí, iná sì ń jó lọ́wọ́ láwọn ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan. Ẹja tún àwọn bòmí tí kí láwọn kan tí wọ́n tà láwọn ṣọ́ọ̀bù. Aluminium lele bí wọ́n ti ṣe glass ilé everything. Redonic ló wà níbí. Generator. Picture of them. Store kòkó kájú. Ibẹ̀ ni store kòkó lele. Store kòkó lele. Ibẹ̀ Èkúrọ́ ni wọ́n store ni wọ́n rà síbẹ̀. Ibi tí wọ́n jó yẹn. Ọ̀dà ẹja tún wo. Ẹ wá lọ kékeré lele ẹ fà lọ kékeré ni. A ti rí iná tó ń jó tó sì ń jó ní ibẹ̀ yẹn lọ́wọ́. Iná àwọn tó ń já ẹnjì. Ibi gan dàbí èkùrọ́, ó rùn bí èkùrọ́. Òun ló wà nílẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ti rí èkùrọ́. Wọ́n ṣe yẹn kò ń bíbá wọ́n ń já kíní rẹ̀. Ẹ̀jì tó fi ṣe lọ́ọ̀lọ́ọ̀lọ́ ní fún wa. Gbogbo ẹ̀jì tó fi ṣe. Ọ̀dà ẹja tún. Oh. Pastor Methodist Church.
rẹ́fẹ́rẹ́nì ẹni tó jẹ́ rẹ́fẹ́rẹ́nì ṣọ́ọ̀ṣì ibi Methodist Church Adébísí. Solomon Adébísí. Reverend Solomon Adébísí. Solomon Adébísí. Òun láti tan ṣọ́ọ̀ṣì ẹ̀ pẹ̀lú jẹnẹrétọ̀ tó ń lò mission níbí yìí jẹ́ Ìtòlú mọ́tò wọ́n ṣe gbé wọlé ni. pẹ̀lú jẹnẹrétọ̀ ẹ̀ wò. Ọlọ́run jẹ́ ló kó wọn yọ ọsọjáde Gbogbo mọ́tò kan fọ́ ilé. ilé tí ń gbé yìí. Wọ́n ṣe gbé mọ́tò ìwọlé ni. Gbogbo wíńdò bàbá yìí ìbọn ní kára Gbogbo ojú ọ̀nà. kí lẹ́nu wọn fi fọ́ gbogbo àwọn wíńdò yìí sà. ìbọn ní Àwọn ẹ̀ta àwọn apá ẹ̀ ni. ẹ máa wo pẹ́ẹ́ta Àwọn ni. ẹ wo bí. Àwọn lélẹ̀. apá ọ̀tá lélẹ̀ lára ògiri. tablet nìyẹn ìbọn ni wọ́n fi fọ́ gbogbo bí. Ha. Àwọn ṣọ́ọ̀pù ara rẹ̀. lálẹ́ ṣé a lè sọ pé bí ìjẹ́bi táwọn yẹn máa ń kó àjọ pọ̀ sí jù lálẹ́ tí ilẹ̀ bá ti ṣú àbí wọn kàn tí ì sí wọṣẹ́ lọ́jọ́ yẹn. ẹ̀hún yóò kàn ṣe ni pé ọ̀pọ̀ díẹ̀ ti wọlé sùn lọ́n pé kí ó jẹ́ àkóyọ for example ọmọ tí wọ́n pa síbẹ̀ yẹn ó sìnkú bàbẹ́ àwọn àlejò tó wá ó lọ lọ́ọ̀jì wọn sí òtẹ́ẹ̀lì ń padà lọlé ló pàdé ń bẹ̀ yẹn ni wọ́n pa á sí ẹ máa rí bí tó ẹ máa rí ẹ̀jẹ̀ rẹ̀ ẹ máa rí bí wọ́n pa á sí. Gbogbo àwọn ṣọ́ọ̀bù ìfẹ́ bílíọ̀nù ní bẹ́ẹ̀ náà àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ń Gbogbo ṣọ́ọ̀bù tó wà báyìí wọ́n á ta. gbogbo ṣọ́ọ̀bù yìí ṣọ́ọ̀bù ìfẹ́ bílíọ̀nù ogun àtẹ Chemist ńláńlá. chemist ńláńlá Provision tó tóbi jù ń bí. ìfẹ́ ó ṣe tí wọ́n ń ta ṣọ́ọ̀bù yìí ó So ṣe páàtì tí ni gbogbo bí. Páàtì wọ́n ń ta àwọn páàtì mútù ńláńlá. gbogbo àwọn ṣọ́ọ̀bù tó sọ yìí ó ṣe tí wọ́n ń ta bẹ̀ kì í ṣe kẹrin rárá ó ṣe tí wọ́n ń ta bẹ̀. Ó ṣe sí wọn tó ń tà mí. bẹ́ẹ̀. iná náà ló ṣètò ẹ o. iná sì ń jónu ṣọ́ọ̀bù yìí náà. Provision ńláńlá nìyẹn ní gbogbo àwọn store yìí. Hello. 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 ibilẹ̀ tí wọ́n ń ta provision mò ń rí omi nínú. bẹ́ẹ̀ ni ọkọ̀ wo ni ọkọ̀ akérò yìí sà. ọkọ̀ tó ń bọ̀ òun lọ lóòdù pákó ó ń bọ̀ níbi wọ́n dá dúró nù dírẹ́fà rẹ̀ wọ́n lé lọ báyìí àwọn kò lè amúṣí dírẹ́fà wọ́n láti dáná sun mọ́tò yìí. Wọ́n sì yìnbọn fẹ́ tó wà bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo. Ṣọ́ọ̀pù ńláńlá yìí náà. wọ́n débi àwọn sọ yìí náà. Ṣọ́ọ̀pù ńláńlá lòun náà wọ́n ń ta chemist. ńláńlá lélẹ́yìn. So àwọn chemist pẹ̀lú provision. ẹni ọkọ̀ eléyìí ń kó ẹrù bọ̀ ló pàdé wọn wọ́n wá lé dẹ́rẹ́bà ọkọ̀ yìí bọ́lẹ̀ lọ sọ́nà kọ́nà ń bẹ̀hùn. lọ́nà àgbolé ń bì so wọ́n yìnbọn fún wọn lọ́hún ṣàkóyọ fún bẹ́ẹ̀tì wọ́n sun mọ́tò. ọkọ̀ tó kún mọ́tò kan báyìí o. pákó tó fi ń kanlé ló ń kó bọ̀ ní tiẹ̀. ó tún kún mọ́tò kan báyìí. wọ́n á ṣe lé wẹ́dà bí. wọ́n fún mọ́lẹ̀ bẹ́ẹ̀. wọ́n ṣe wẹ́dà lélẹ́yìn wọ́n ṣe ìsọ wẹ́dà lélẹ̀. wẹ́dà lélẹ́yìn. ẹ̀sọ́ wẹ́dà ni wọ́n á ṣe mọ́tò eléyìí. wọ́n á ṣe mọ́tò eléyìí bí wọ́n fún mọ́lẹ̀.
ó dà lè sọ bí ẹ ṣe ń wo ohun tá à ń fi hàn yín ní ìlú Igangan la wà báyìí níbi tí kọlù ti wáyé ní ọjọ́ àbámẹ́ta mọ́jú òwúrọ̀ ọjọ́ àìkú. Gbogbo àwọn kan tó bàjẹ́ àti bí wọ́n ṣe kópa àwọn yẹn náà ni wọ́n ń ṣe àlàyé rẹ̀ fún wa. Ìyẹn àwọn ẹ̀ṣọ́ ààbò ìbílẹ̀ tán wà ní ìlú yìí. Àwọn obìnrin tó náà dìbò lẹ́sẹ̀ ní àwọn. Ìjẹ́ ọ̀gá àṣẹ́jà lẹ́wà ní. Wọ́n ti lọ gbọ́ra. Wọ́n já wọnú lé. Wọ́n bá madam onífọ́tò yìí. Wọ́n fi dí ìbọn fọ́ ní ojú. Fọ́tò náà ń yà ní sọ̀rọ̀. Fọ́tò ni wọ́n yà ń bí báyìí. Kí wàá lẹ ló ń ṣẹlẹ̀ nígbà tán débí? Wọ́n kó gbọ́ àwọn ní ta àwọn fíjú mi kí ọkọ̀ fò gbogbo ẹ̀ wọ́n kó gbogbo ẹ̀ sọ̀rọ̀. Wọ́n na ṣọ́ wọ́n na wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n tètè wọn nígbà. So wọ́n wọnú lẹ́bí. Wọ́n ìbọn sí lọ́fíìsì yìí. Ẹ wá sí wọ́n kámẹ́rà yìí kọ́kọ́ wà lọ́wọ́ náà. Wọ́n ti mú lọ gbọ́ra. Ok, ẹ ń ṣàlàyé nǹkan pé wọ́n bá nǹkan jẹ́ nígbà ẹ ra sa. Ní sọ yìí. Àrímbáyé lọ sí àná. Wọ́n ti fẹ́ pamọ́, àwọn méjèèjì ni wọ́n gé ọwọ́ ẹ̀tẹ́ nìkan ògbọ́n ṣùgbọ́n ṣe Wọ́n ti jẹ́lẹ̀ fún wọn lórí ni. Wọ́n ti jẹ́lẹ̀ fún wọn lórí ni. Ìta ń yìnbọn sọ́yìn. ìbọn ni wọ́n fi yin ilẹ̀kùn. Ìbọn ló lulẹ̀ pé yóò jẹ́. Wọ́n fi rí ọgbọ́n wọn kó tó. Ẹni tó wà nílé ọkùnrin tó tọ́kùnrin tó wà ń gbàdá wọn wọ́n ṣe yìnbọn fún mi nìkan ni wọ́n lè ṣàn gba ìbọn Lára àwọn tó bọ̀ lára ọ̀tá ni. Lára àwọn bílẹ̀tì tí wọ́n lò nìyẹn. Bẹ́ẹ̀dì lérí bẹ́ẹ̀dì tó ń pa ẹ̀ mọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn instrument tí wọ́n rí o tí wọ́n lò. Fóòmù tí wọ́n fi ṣá òun ló gbé síta yẹn. Kí ló ṣẹlẹ̀ ń bí báyìí? Ìtàn ṣàmọ́ ìtàn ṣàmọ́. Wọ́n ṣáyàn mórí ibùsùn yìí. Wọ́n ṣàánú. Wọ́n lé lọ́wọ́ tó bá débẹ̀ jẹ́ ọ̀pọ̀ gidi o. Àbí ti gbé Ẹ̀mú ọ̀nà síbẹ̀. Ẹ̀yẹ́ kan tó àṣà ní. Wọ́n bá lọ tíra tó ọwọ́ tó.